Africa Content TV. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run. Mo kí àwọn bàbá mi. Ọlọ́run nìkan ló bá wa ṣe lé. Tó bá jẹ́ ọgbọ́n tàbí ìmọ̀ tàbí òye èèyàn ni, it might not work out. Kò tó pé Ọlọ́run wà lórí ìtẹ́, Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn wa. Torí ẹ̀ mo ṣe ní ká máa dúpẹ́ fọ́lọ́run lójoojúmọ́. Àdúrà mi wá ni pé ibi tá à ń lọ Ọlọ́run á mú wa débẹ̀. Ṣẹ́rí ó kàn lè máa le díẹ̀díẹ̀. Ṣùgbọ́n tí a bá ti ṣojo tá a ṣọ̀lẹ, Ọlọ́run á mú wa débi tá à ń lọ. Now, kábíyèsí bàbá mi tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n wá sọ kinní kan fún wa. Wọ́n ní àwọn ọ̀dàlẹ̀ pọ̀ nù wa. Èmi kàn máa rọ̀ wá pé ká ronú pìwàdà. Torí dídalẹ̀ kò lè gbé èèyàn débi kankan. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú. So ẹ jẹ́ ká ronú pìwàdà. Tá bá máa jọ́ ṣàká, tá bá dẹ̀ máa jó ṣoko. What I'm trying to say in essence is that don't sit on the fence. You want to be in, be in. And you want to be out, stay out. Torí ìkórìtà tá à ń lọ sí, ìkórìtà tí a ti máa mọ òpè nínú àlìkámà ni. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Kò ní bàjẹ́ fún wa o. Igboho ṣá. Ikọ́ bala ikọ́ ìkejì. A ní Ìbàdàn Ọ̀yọ́ tó ṣe má bí náà ní àṣìlò ìta ṣíṣe ní. Igboho ṣá. Ọwọ́ ò ní lọ sẹ́nu tó bá padà. Kò ní ṣe wo, kò ní sí bàbá o. Orí àṣà òkè burúkú yín dúdú. Orí àdí òní burúkú yọ lóòrùn. Adífá fún Ọ̀rúnmìlà. Bí ó ti bàbá ń ti sàlú ọ̀run bọ̀ wá sí sàlú ayé. Ó ní Ọ̀rúnmìlà, ó ní tó bá délé ayé kí ló máa ṣe. Ọ̀rúnmìlà lóun á ṣe gudugudu méje, ó lóun á ṣe yàyà mẹ́fà. Ọ̀rúnmìlà délé ayé, Ọ̀rúnmìlà bá obìnrin ayé sùn. Ayé gbọ́, ayé bínú, ayé faraya. Kábíyèsí ọba Túndé Ògúnní. Wọ́n kó ẹjọ́ Ọ̀rúnmìlà. Wọ́n kó lọ sọ́dọ̀ Ògún Àtàrí. Ògún Àtàrí ló do 20 ọdún kó tó dáṣẹ́jọ́ Ọ̀rúnmìlà. Gbogbo ọ̀tá tó bá ń bínú kó o do 20 ọdún lénìí kó tó fojú ráyè o. Wọ́n tún fẹ́jọ́ Ọ̀rúnmìlà, ó dọ̀dọ̀ 30 ọmọ obì. 30 ọmọ obì ló dọ̀gbọ̀n ọdún kóhun tó ráyè Ọ̀rúnmìlà. Gbogbo ìṣẹ̀dá tá a bí nínú ọkùnrin àbá bí nínú obìnrin tó bá ń bínú Ìgbòho ṣà, ó dọ̀gbọ̀n ọdún lénìí kó tó rójú ráyè o. Kábíyèsí Dr. Túndé Ògúnní. Ẹjọ́ Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ líìlí ẹ̀bá ojú ọ̀nà. Mo múra, mo mú jẹ, òun làparò ń ké. Ó dà gbogbo ìtawà bá ṣe àmúra o, àmújẹ o. A ní tẹ́ṣọ́ àgbàmọ́lẹ̀ o. Tá a bá wá tẹ́ṣọ́ àgbàmọ́lẹ̀, ọmọdé ò ní rìn orí máa ń mì, àwọn àgbà foríjì wa o. Jésù Olúwa. Ẹ̀sìn kábíyèsí o. Ẹ̀sìn kábíyèsí o. Àlàyé ọmọ ń kó ẹni tó bá gbà fún ọmọ ń kó jẹ. Ó dìde lórí àga. Ó wá dọ̀bálẹ̀ fún kábíyèsí ọba Kéńtà. Ẹ̀yin sì rò pé Your Royal Majesty Kábíyèsí Dr. Túndé Ògúnní ẹ máa bọ̀. Wọ́n ní ká kí gbogbo ẹgbẹ́